jẹ́ ń fún ẹ láṣìírí kan tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ nípínlẹ̀ Ògùn. Ẹ̀ ń gbọ́ tó ń sọ pé MC Karigo orúkọ yìí mo gba orúkọ yìí like 10 years ago. Ilé-iṣẹ́ kan wà nípínlẹ̀ Ògùn yìí tó ń pè ní ilé-iṣẹ́ Risk Confectionery Limited. Ibi tó orúkọ yẹn ti jáde nìyẹn. Bẹ́ẹ̀ mo jẹ́ kan nínú àwọn mákẹ́tà wọn gbà yẹn. Ìpolówó ọjà kan wà tí Pasuma tó ṣe fún wa nílé iṣẹ́ yẹn gbà yẹn. Ibẹ̀ lórúkọ yẹn ti jáde. Tó máa ní ṣe ti gbọ́ nípa sí ìtógbòde tọ́wọn ọmọdé ńlá tọ́wọn àgbààgbà ńlá o. Kí ló orúkọ sí ìtàǹpà ìwògàn Karigo o. Àwọn màmá bàbá ńlá Karigo o. Ọjọ́ tá a bá gà gan ńlá Karigo o. Oh shit! What's up, ladies and gentlemen? It's all about entertainment, baby. Oh my God. Nínú ayé, orúkọ mi ni Òkèṣìpẹ̀ Ismail Òkèlọ́lá tí gbogbo olómọ̀ sí MC Karigo, ọ̀rẹ́ aráàlú. Èmi ọmọ òjí ní kùtùkùtù tó lè bàbá ẹ̀ ṣe torí pé lè bàbá ẹni nílé bàbá ẹni. Àwọn àgbà bọ̀ wọ́n ní ọmọdé tó sọ nínú sápò ìyàkọ́. Lẹ́ẹ̀kan sí Òkèlọ́lá ọmọ Òkèṣìpẹ̀ lórúkọ mi. Àkọ́kọ́ mo jẹ́ ọ̀dọ́mọdé ọmọ ẹ̀kọ́ṣẹ́ kí n má pera mi ní ọmọ ẹ̀kọ́ṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́. Àwọn Yorùbá máa sọ nǹkan kan wọ́n pè ọkàn ní oníṣẹ́ méje. Nígbà yẹn a máa wọ́n pé iṣẹ́ méje ìbákara mi kún ọ̀kan lára oníṣẹ́ méje. Àkọ́kọ́ mo jẹ́ ọ̀kan lára àwọn agbóhùnsáfẹ́fẹ́. Ìkejì mo jẹ́ olùkọ́ nílé ẹ̀kọ́ tó ń kọ́ ọmọ. Ìkẹta mo jẹ́ ẹni tó ń ṣiṣẹ́ MC. Ìkẹrin mo jẹ́ comedian. Ìkarùn-ún mo jẹ́ content creator. Ìkẹfà mo jẹ́ oníṣòwò. Ìkeje mo jẹ́ cab driver. Oh my God, oníṣẹ́ méje. All right, à ń gbọ́ yín mà. Ẹ ṣé. Àwọn ìdojúkọ ẹtí gẹ́gẹ́ bí pìrìsẹ́ńtà, gẹ́gẹ́ bí olùpanilẹ́rìn, gẹ́gẹ́ bí olùmúlò ẹni jù, àwọn ìdojúkọ yín lójú ọ̀nà ìròyìn afẹ́fẹ́ bá wọn sọ̀rọ̀. All right, gẹ́gẹ́ bí ètò Inside Life nínú ayé, ó lọ far gan. And first of all, I want to thank God for my life. And gẹ́gẹ́ bí ọ̀dọ́, gẹ́gẹ́ bí ọmọ kékeré, mo wà pẹ̀lú ọmọ kan jọ́ kan mo lọ conduct interview kan ọmọ kékeré bí ọmọ ọdún 6. Mo wá ń bá ọmọ yẹn sọ̀rọ̀ pé kí ló dé tó ń ṣerú nǹkan báyìí. Ó ní ẹ̀gbọ́n tẹ́ bá rí nǹkan dúdú mi tèrí láyé ẹ̀ ti lọ ọmọ ọdún 6. Ṣé ẹ mọ̀ pé ó jura wọn lọ gan nínú ayé. Adúpẹ́ fọ́lọ́run gẹ́gẹ́ bí ọmọ kékeré. Tá a bá ní kàkà ní ọdún 2, 3, 4 tèmi bẹ̀rẹ̀ iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ gẹ́gẹ́ bí ọmọọṣẹ́ kò tí ì jọ ọdún 8 lọ. But mo lọ ilé ẹ̀kọ́ tí mo dẹ̀ parí mo gba iṣẹ́ olùkọ́ ṣùgbọ́n iṣẹ́ tí mo nífẹ̀ẹ́ sí jù láyé mi láti kékeré oníṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́, iṣẹ́ apanilẹ́rìn, iṣẹ́ ká múnúyàn dùn, iṣẹ́ ká sọ̀rọ̀ kẹnu má tutù ńjọ́ kan nígbà kan rí. Iṣẹ́ tí mo yàn láàyò nìyẹn. Tábà ní káwo náà lẹ́nu iṣẹ́ yìí náà pẹ̀lú bá a ṣe kéré tó yìí náà àdójúkọ wà lóríṣiríṣi. But in life, you want to be anything in life, o fẹ́ achieve láyé, you have to pass through a lot of challenges. Àwọn àgbàbọ̀ wọ́n lẹ́ni tó bá máa ga ẹsẹ̀ àgùn nínú ayé inside life. You want to make it in life, you have to pass through a lot of the challenges. Ìyẹn ló máa jẹ́ experience láti fi débi tá à ń lọ. So ṣé tẹnu ẹ̀kọ́ ni káwò ni àbí ti ẹnu iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ yìí náà? Àkọ́kọ́ kí mo láti bẹ̀rẹ̀ pé mo sọ pé mi ò tí ì pẹ́ lẹ́nu iṣẹ́ ìbọn fún ọgbà ìgbà tí mo débẹ̀ yìí náà mo ti kẹ́kọ̀ọ́ tó pọ̀ lára àwọn ọ̀gá tó kọ́ mi iṣẹ́. Ọ̀gá mi gangan Táyé mọ̀ tí ló mọ̀ òun ni MC Mobi King G Ìbàrẹ̀ olúwayé àwọn WhatsApp boy làbàtà presenter lórí rédíò MC Mobi lọ̀gá mi. Nígbà tí mo lọ bá wọn lọ́jọ́ yẹn lọ́hùn pé mo fẹ́ kọ́ iṣẹ́ bí ọdún 7 sẹ́yìn mo fẹ́ kọ́ iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí afẹ́fẹ́. Wọ́n wá wò mí pé kí lè ròǹgbà mi, kí ni tí mo rò tí mo ṣe ní mo fẹ́ kọ́ iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́. Mo ní láti ìjíjí ayé tí mo ti jí láti kékeré mi, tí mo yàn láàyò tí mo nífẹ̀ẹ́ sí ni láti máa bá àwọn èèyàn sọ̀rọ̀, láti múnú àwọn èèyàn dùn, láti wà níbi tọ́pọ̀ èèyàn wà kán bá wọn sọ̀rọ̀ kọ́ dẹ̀ respond sí tí mo fẹ́. Ọba ní but wọ́n ti ní pé irú ẹni tó jẹ́ ọ̀gá fẹ́ mi tó bá máa kọ́ iṣẹ́ lọ́dọ̀ wọn àbí kó jẹ́ ẹni tó ní wèrè lórí díẹ̀. When I say wèrè, you have to be very more inú àwọn nǹkan tó jẹ́ sífì wa lọ́dọ̀ ọ̀gá tèmi ni pé you have to be more craziest. O gbọ́dọ̀ ní wèrè kó rí ẹ máa hó gan. And thank God I was with him for long
and I learned a lot from him, and thank God for my life today. I'm here, so presenting my home program here at Fresh FM Abeokuta. That is that for the iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ọlọ́dẹ ń ṣeun àárín iṣẹ́ ìta bí guide níbẹ̀. But for me, I was like, iṣẹ́ yìí náà tá a bá ní ká jókòó tí àwọn èèyàn ti wà ń bẹ̀ wọ́n ti fi ṣeun tó pọ̀ dáadáa, wọ́n ti make a lot. But pẹ̀lú bí nǹkan ṣe rí láyé òde òní, as a young man like us, ọmọ kékeré bí àwa, because tá a bá ní ká wò lórílẹ̀-èdè yìí nípínlẹ̀ Ògùn, nínú ẹni tó kéré jù nínú iṣẹ́ èmi ni. When you talk of age, when you talk of financial stuffs, lọ́jọ́ orí lówó nípò èmi ni mo kéré jù. Are you getting it? But mo wò pé iṣẹ́ bóyá dáa tó kò máa ń fúnyàn láàyè láti mú nǹkan mi mọ́. But gẹ́gẹ́ bí ọ̀dọ́ tó ní responsibility, àfi ká tó wá ọ̀nà mi náà láti fi support. Because why? Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gá wa tó ti make ẹ̀ lẹ́nu iṣẹ́ ìrìn, go and check them. They have another business outside there. And they are doing a lot of things. Wọ́n tún láwọn nǹkan mi tí wọ́n mú mọ́ tó jẹ́ kó balance. So lórí ìyẹn mo really appreciate ìyẹn, mo jókòó mo think pé kí ni mo lè ṣe ló jẹ́ kí n tún gba iṣẹ́ olùkọ́ wọn nu iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀. And I thank God for my life. Kí wá sáré mú ẹ̀kọ́ kan jáde láàrin ibẹ̀ yẹn pé àwa tá a jẹ́ ọ̀dọ́ tá a ṣì wà lẹ́nu iṣẹ́ yìí lóòótọ́ àti lódodo iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ó máa ń fẹ́ kí èèyàn wà pẹ̀lú òun ni kò fẹ́ kí èèyàn fẹ́ ìyàwó mi gẹ́gẹ́ bí iṣẹ́ mi pẹ̀lú òun. Ṣùgbọ́n pẹ̀lú bí ìlú ṣe rí iṣẹ́ yìí kò lówó lórí, àwọn èèyàn máa mú ẹ. Are you getting it? Kì í ṣe pé òun ńlá kan wà ń bẹ̀ gẹ́gẹ́ bí a ṣe kéré tó àwa ọmọ kékeré lẹ́nu iṣẹ́ yìí, but wà á ní èèyàn tó pọ̀ wà dẹ̀ ní connection. And from there, when you have connection, so from there you can make it. Are you getting it? But you have to be more hardworking so that you can get there. You get what I'm saying? Ó ní pé irú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tó jẹ́ ọ̀dọ́ síta jọ ń ṣiṣẹ́ yìí, ọ̀pọ̀lọpọ̀ wọn náà ti wò pé wẹ́ tá a bá jókòó síbi iṣẹ́ yìí nìkan òun lẹ́ ń ṣe yìí sí tá à ń ṣe náà sí ara iṣẹ́ ibi tí technology tó gbé wa dé nìyẹn. Pé iṣẹ́ à ń gbóhùnsáfẹ́fẹ́ bó ti lọ fà. You can sit on your own now and create your own radio. Are you getting it? And reach out to many people over there. So that is that about that. Ito tó wá tẹ̀lé ni pé in life tabanika wò nínú ayé, a lot of things are happening. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ò fẹ́ gbìyànjú kan struggle mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ láyé òde òní wọn ò fẹ́ gbìyànjú kí wọ́n ṣiṣẹ́, wọ́n wá legofa way out láti rí owó òjijì. And when you look at young people, àwọn tó jẹ́ ọ̀dọ́ tó wà ń gbòòrò sí, let me give you an instance. Jẹ́ fún ẹ láṣìírí kan tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ nípínlẹ̀ Ògùn. Ẹ̀ ń gbọ́ tó ń sọ pé MC Karigo. Orúkọ yìí mo gba orúkọ yìí like 10 years ago. Ilé-iṣẹ́ kan wà nípínlẹ̀ Ògùn yìí tó ń pè ní ilé-iṣẹ́ Risk Confectionery Limited. Ibi tó orúkọ yẹn ti jáde nìyẹn. Bẹ́ẹ̀ mo jẹ́ kan nínú àwọn marketer àwọn gbà yẹn. Ìpolówó ọjà kan wà tí Pasuma tó ṣe fún wa nílé iṣẹ́ yẹn gbà yẹn. Ibẹ̀ lórúkọ yẹn ti jáde. Tó máa ní ṣe ti gbọ́ nípa sí ìtógbòde tọ́wọn ọmọdé ńlá tọ́wọn àgbààgbà ńlá o. Kí ló orúkọ sí ìta ń pariwo gan Karigo o. Àwọn màmá bàbá ńlá Karigo o. Ọjọ́ tá a bá gà gan ńlá Karigo o. Ẹ̀yin tèmi bó lẹ́wà ẹ̀jẹ̀ ń ganu sí gbohùngbohùn yìí kí n gbé yín débẹ̀. Bẹ́ẹ̀ mọ̀ pé àwọn Yorùbá sọ wípé bàbá ti rìn sí báyìí náà la ṣe ń kunni. Dá irú aṣọ tá a bá wọ̀ náà ni ó sọ irú àpọ́nlé tí wọn yóò fún wa. Bí àwọn wájẹ́ mùmí náà bí mùmí náà òdodo. Àwọn aṣọ kan wà téèyàn ń wọ̀ tí àdúrà ń tètè gbà. Ìrọ̀rùn ló mà bá dé o ní Bisi Apparel. Àwọn aṣọ bíi jàlámíà, àbáyà, káf, gbogbo àwọn aṣọ alárànbarà láti ìlú Saudi. Ọkùnrin àti tóbìnrin. Ń bẹ nínú ilé ìtajà Bisi Apparel. Ọ̀pọ̀lọpọ̀ àwọ̀tẹ́lẹ̀ lòmíì ni kì í jẹ́ kó ní bó ṣe rìn mọ́. Wọ́n ń ta àwọ̀tẹ́lẹ̀ àwọn àbúrò wọn fún wọn. Bàtà ọ̀dà fasos water get. Èyí kì í ṣe bẹ́ẹ̀ ní ti Bisi Apparel ló. Bó jẹ́ ta àwọ̀tẹ́lẹ̀ tọkùnrin àti tóbìnrin. Boxers, bra, tight, gbogbo size pátápátá lání. Inú ẹ̀ kàn sí Bisi Apparel lónìí. Lóòótọ́ ti ń bẹ nínú ọ̀rọ̀ mi. Bisi Apparel wà ní Coca-Cola Road, Panseke, Abeokuta, Ogun State. Ẹ̀lú ẹ̀ ló wọn ní 09034264571 tàbí 07013832026. Ẹ tún lè WhatsApp wọn lórí àwọn nọ́mbà wọ̀nyí. Aṣọ wíwọ̀ pẹ̀lú Bisi Apparel ìrọ̀rùn ló bá dé. Àti bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n nígbà yẹn mo jẹ́ kan nínú àwọn marketer yẹn. Mo dẹ̀ ń hánkọ iṣẹ́ yẹn gẹ́gẹ́ bí MC. A máa lọ sọ́jà á kó àwọn èèyàn dání. So èmi máa ń kọ so mo máa di mic mú láti control àwọn tó wà lọ́jà. From there gbogbo ìlú bẹ̀rẹ̀ sí pé mi ní Karigo. And thank God for my life. Orúkọ yẹn ló ń gbé mi débi tí mò ń lọ lẹ́nu. Are you getting it now? But with that pẹ̀lú bó ṣe ń ṣẹlẹ̀ bó ṣe ń lọ́nú ayé fún àwọn ọ̀dọ́ àwa tá a jẹ́ ọ̀dọ́ sábàáníkà wo kò sí ọ̀dọ́ tó fẹ́ gbìyànjú láti ṣiṣẹ́ agbára mọ́ owó òjijì everybody ń wá. Àwọn ọ̀dọ́ kan wà tó yẹ pé at least wọ́n ń ṣiṣẹ́ tó wà legit. When you go online kì í ṣe gbogbo ọ̀dọ́ tó wà online ló ń ṣe nǹkan tí ó wà legit. We have a lot of legit business online táwọn èèyàn ń ṣe láti fi make it. But sábàáníkà wo nowadays
The youths outside there, they don't want to work hard anymore. Owó òjijì, owó òjijì, owó òjijì lẹ́bọ̀ ni wọ́n nú ayé. Look at the last year, even this year, this January, up to this February, lọ́tún wọ́n pààyàn, lósì wọ́n pààyàn, níbi wọ́n pààyàn, wọ́n pàtó. Even our young girls, àwọn tó jóbìnrin wa, they don't want to hustle hard. Are you getting it? But my advice to the young and to the youth of nowadays, even in this platform, in this profession, we are to think out of box. Ká tó ronú nǹkan mi ta lè ṣe. Mo ṣe agbóhùnsáfẹ́fẹ́. I'm a content creator. I have my page. Are you getting it? I'm a comedian. Then so I'm an MC. Ṣé you understand? Tí owó ò bá jáde ń bí, owó á jáde ń bí. Tẹ́lẹ̀ yóò bá sanwó, eléyà sanwó. So later equation máa padà balance. You get what I'm saying? Ó ní pé ju gbogbo ẹ̀ lọ ni pé as a young and a talented one, we have to think out of box so that we can meet up with the challenges of life. So that is that about that. Thank you very much. Níwọ̀nba ìgbàrọ̀ ráńpẹ́ tẹ wá ní ẹ ti bẹ̀rẹ̀ yìí torí bẹ́ẹ̀ ṣe ní ráńpẹ́ yìí ó pọ̀ lọ́dọ̀ àwọn kan. Àwọn àdojúkọ wo lẹ ti dojúkọ tó múnú yín dùn tó tún fún yín ní ìwúrí pé iṣẹ́ ìṣe òun náà ni màá ṣe là. Gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan pé ẹni tó bá máa ga ẹsẹ̀ máa gùn gan. Àkọ́kọ́ lẹ́nu iṣẹ́ tá a yàn gẹ́gẹ́ bí iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ tí èèyàn bá bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ọmọṣẹ́ tí ó ti láwọn nǹkan míì tó náà ń lé tó bá ní ọ̀nà míì láti jẹun wàá fẹ́ sá padà. Torí pé kì í ṣe pé ó fẹ́ wá láti wá gba owó kan níbẹ̀ ńgbà yẹn, ó wá láti wá kẹ́kọ̀ọ́ ni. Àǹbá ṣe wàyà, àwọn náà fẹ́ jẹun, a fẹ́ ṣe fáyín bọ̀, a fẹ́ ṣe gbogbo ẹ̀. But torí pé àwa tún ní àwọn iṣẹ́ MC tá a máa ń gbà òde tá à ń bá káàkiri. Àwọn owó tá à ń rí níbẹ̀ láti lọ gbẹ́nu sí lóde láti fi guide la fi ń stand nígbà yẹn. Tí ò bá ní ọ̀nà míì náà láti bẹ̀rẹ̀ iṣẹ́ at this age. Even gan kó o lọ sí school láti lọ kọ́ iṣẹ́ yìí, that is theoretical aspect nìyẹn. This is real practical ní kó wá ṣe studio láti fi make it. Are you getting it? But kó o tó débẹ̀ yẹn, you will pass through a lot of challenges. Àkọ́kọ́ ni pé kó o ní platform táwọn èèyàn ti máa gbọ́ ẹ̀. As a presenter, if you don't have platform, that is wọn ò lè gbọ́ ẹ̀. Tó bá ní log, tó bá ti wá fún ẹ ní platform bí irú bí táwa yìí tó jẹ́ #1 radio in the whole southwest of Nigeria, Fresh FM Nigeria. So tí èèyàn bá ti wá ní log tó lọ́pọ̀ ọdún láti wà ní irú bí táwa yìí, it's now left to you to reach out to many people through your platform láti ní content tó strong tó dáa táwọn èèyàn lè gbọ́. From there, so you have connection, you'll be making your own change. Are you getting it? But kéèyàn tó di lẹ́gbẹ̀ẹ́ náà kó o tó ní platform kó o tó ráyè kan tó gbà ẹ́ tàbí kó o tó fẹ́ chance lórí rédíò ó máa ń pẹ́ fà. Ibi tó ti máa ń wíp ọ̀pọ̀lọpọ̀ nìyẹn. Nígbà tó bá ń wá rédíò tó fẹ́ present tó dẹ̀ ní kó o wá sanwó tó bá lágbára láti sanwó. From there, ọ̀pọ̀lọpọ̀ ti padà láti bẹ̀yẹn. But tó bá gbẹ́ni tó fẹ́ ṣe náà, you keep on pushing it, you keep on working hard. So you understand? So ọ̀pọ̀lọpọ̀ gbà ló yẹ pé wàá ṣètò for long wàá rìn ká irú èmi sí when it comes to marketing mo ń ṣe máa jáde láti lọ bá àwọn èèyàn sọ̀rọ̀ ẹ wá sponsor program ẹ wá sórí rédíò wa. But if you just gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ pé àwa ọ̀dọ́ you just sit in the studio, you present and you go home, you go and sleep. Ó parí ètò lọ sùn lé. Kì í ṣe gbogbo àwọn tó ń pè ẹ fẹ́ polówó ọjà ẹ pé nọ́mbà wọn ò ní pè ẹ́, ayé ti kọjá gbogbo level yẹn. The only thing you can do is to go out láti lọ meet àwọn èèyàn. So ibi tí ọ̀pọ̀lọpọ̀ wa ti ní challenges nìyẹn. Pé a rò pé tá a bá present, tá a bá gbé fóònù nọ́mbà wa, àwọn èèyàn máa pè wá láti pè wá sí láti bá fún wa ní polówó ọjà. Láti rí polówó ọjà, láti rí sponsor ohun gbọ̀ngbọ̀n ní nǹkan tá à ń face lẹ́nu iṣẹ́ lásìkò. But èmi gẹ́gẹ́ bí àyànfẹ́ Ọlọ́run pé ó dúpẹ́ fún òun rí àánú gbà lọ́tún àti lósì. So lẹ́nu iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ àwọn nǹkan tó jẹ́ bí challenge tó wà ń bẹ̀ nìyẹn pé àkọ́kọ́ láti rí platform to reach out to your clients. Èkejì ni pé ó tún wá depend lórí rédíò. Ìwọ̀n bí òun rédíò káwọn èèyàn má gbọ́ rárá, ó depend pé o wà ní rédíò kan kí ní ọ̀kan wọ́n lè má gbọ́ nǹkan tó ń sọ rárá. Tọ́lọ́ bá wá bá ẹ ṣe tó nínú platform bíi Fresh FM 107.9 Abẹ́òkúta or any other Fresh FM stations, you are very lucky. Count yourself to be lucky. Second thing ni pé láti develop a very strong and attractive content táwọn èèyàn fẹ́ gbọ́. You don't just create a content lọ sórí rédíò láti ẹgbẹ́ mi náà fẹ́ sọ̀rọ̀. No! Radio ti kọjá level yẹn. You have to create something tó lè attract táwọn èèyàn fẹ́ gbọ́ tó máa kẹ́kọ̀ọ́ ń bẹ̀. You know, radio is all about informative, educative and entertaining. That is part of my own personal program. I love giving the informative and educative and entertaining. Are you getting it? So bad the content too strong táwọn èèyàn fẹ́ gbọ́. From there, so you are good to go. Ẹ ṣé gan sir. Yeah. Ǹjẹ́ tá bá tún pè yín sórí ètò wa ẹ máa tún lè jọ. Why not? Iṣẹ́ tá a gbà náà ni iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ni.
Mo tún fẹ́ kẹ́ tún fún alámọ̀ràn díẹ̀ sí fún àwọn ọ̀dọ́ tó ń aspire láti jẹ́ tó ń look up to you láti jẹ́ presenter, láti jẹ́ MC, láti jẹ́ comedian. Pé kí ni kán ṣe láti lè Well, the best thing I can say is that if you are a comedian or an upcoming in any way, pé o fẹ́ jẹ́ kan nínú àwọn bóyá tí èèyàn fẹ́ mọ̀, àkọ́kọ́ ni pé be yourself, don't be anybody. Normally we need to have mentor. A gbọ́dọ̀ láwọn ẹ̀kan tó máa groom wa, but dictate yourself. Are you getting it? So bá ti mọra ẹ tó mọ̀ pé what you have, you can look at the social media now. Àwọn content kékèké, people are making it through it. Develop your own content, both on radio, online. Nǹkan tó lè ṣe tọ́wọ́ tó mọ̀ pé you can do it. Táwọn èèyàn dẹ̀ máa tó máa at least tó máa ní interest nínú ẹ̀. Tó bá lè ṣe yẹn, you are good to go. And as a young, kì í ṣe pé ìjọ́ tí èèyàn bá dàgbà kọ́ ló máa ń ga. Gbogbo iṣẹ́ tá à ń ṣe lásìkò yìí kì í ṣe pé tó bá di bẹ̀rẹ̀ ló máa sáré máa make owó. It take a lot. You struggle, you work hard, but èyí tó máa jẹ́ àmọ̀ràn fún àwọn tó jẹ́ ọ̀dọ́ bí èmi ni pé kán má relent. Are you getting it? Kán má relent. Let them keep going. So one day they will get there. Once again, listen, gentlemen, this is your homeboy MC Carigo. It's all about the entertainment, baby. What's up? All right. Bam.